ẹjọ́ yẹ kí àṣìṣe lè àwọn pé àsìkò ti lọ síbi àsìkò náà tó gbọ́dọ̀ lọ́dọ̀ kábíyèsí lẹ́yìnbó àwọn lè sọ pé wọ́n ti bẹ́rẹ̀ lélẹ̀ àti gbogbo àwọn kábíyèsí tó wà bí wọ́n fi àsìkò yìí kí Chief Sunday Igboho sí ẹ̀rín wa àwọn òpínlẹ̀ Yorùbá pọ̀ tó yìí àwọn kọ̀ọ̀kan máa sọ pé ṣé Yorùbá ni wá wọ́n ní ṣèbí Kogi ni ṣùgbọ́n máa ń dá wọn lóhùn wá ní ẹ lọ sí Benin Republic ẹ bá débẹ̀ kẹ́ sọ pé wọn kì í ṣe Yorùbá torí pé wọ́n sí Nàìjíríà ọ̀tọ̀ so báyìí náà ni gódègbà tó bọ̀ wá sí ibi tí gbogbo ibi tí Yorùbá wà dé Ghana so ibi tí Ọlọ́run ní ká rìn délé lé tí wọ́n lè pè ìlú wa ní Ìsanlú ọdún wọn fi ṣe ẹ̀kọ́ta Yàgbà East Local Government ọdún wọn fi ṣe ẹ̀kọ́ta Yàgbà Federal Constituency náà a ní Yàgbà West adẹ̀ní mọ̀fà mọ̀ ṣùgbọ́n àní máa sọ̀tàn léde a máa sọ pé àwa kan làgbà àwa kan kọ́ làgbà bóyá ìjọba rẹ̀ ló fi bíbá ṣe ẹ̀kọ́ta oyè wọn débẹ̀ náà kan tó ṣe báyìí láti ayé native authority so àdúgbò lọ́dọ̀ Ọlọ́run mi rò pé tábàtì ẹ̀ ní kí àwọn ní òṣèlú wá àní lérò tó máa pọ̀ tó yìí àwọn ọdẹ àwọn ọ̀kadà gbogbo wọn ti dúró láti fi 3 o'clock ní aago 3 la fi sí ṣùgbọ́n ṣé nínú òde yẹn ṣe ti lọ́nà nígbà tó pẹ́ pé èdè láyọ̀ àtàláfíà èdè náà ṣe pàtàkì ni pé ẹ ti bèrè ilẹ̀ tó ń pè nílẹ̀ Yàgbà báyìí tí ó lè ti rí ìfẹ́ Yorùbá mọ̀ dáadáa èèyàn lè sọ pé òun fẹ́ lọ jà ń bẹ̀ adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àdẹ̀dúpẹ́ pé èdè láyọ̀ àtàláfíà àwọn òwe oúnjẹ gan ti fẹ́ mọ ètò nígbà ká mọ́ gbà lásìkò ìyẹn dẹ̀ ni ìyẹn la máa ń jẹ meat àtẹnudọ́ ọ̀gbẹ́ àwọn ọ̀dẹ́gbẹ́ alátàná láti lọ lóko yàtọ̀ sí oúnjẹ tó fẹ́ sè so adúpẹ́ fún àwọn èèyàn wa wọ́n ṣe jáde wọ́n sọ pé Sunday Igboho ń bọ̀ àwọn ẹlòmíràn rò pé bóyá ń bọ̀ wá jagun ni ṣùgbọ́n àti ìjagun náà ṣùgbọ́n ogun ń bọ̀ àti kábíyèsí. Ìjà díẹ̀díẹ̀ àwọn tó dẹ̀ mọ̀ mí díẹ̀ mọ̀ pé mi ò kì í sọ̀rọ̀ wọn. Mi ò kì í ṣe Sunday Igboho ṣùgbọ́n èmi náà agbára díẹ̀ tọ́lọ̀ fún mi àwa náà ń lò ó. Mi ò kì í sọ̀rọ̀ wọn rárá mi ò lè ṣe ẹ̀fẹ́ wọn àwọn náà dẹ̀ mọ̀ torí tábà ní ìlú yìí a fẹ́ràn àlejò púpọ̀ ṣùgbọ́n àlejò tó a fẹ́ràn náà bá fẹ́ di àkóbá fún wa ó wá di pé wọ́n fẹ́ máa mú wa lọ́wọ́ dání kí wọ́n máa jẹ oúnjẹ wa àlejò ọ̀ràn ni kì í ṣe pé àlejò ọ̀ràn ni wọ́n ó di wàhálà ṣùgbọ́n adúpẹ́ bí tó lù wá ràn wọ́n lọ́wọ́ dé àdẹ̀dúpẹ́ bí ká sì ń tẹ̀síwájú náà ẹlòmíín sọ pé akíní Sunday Igboho ń bọ̀ wá ṣe ìtọ́bọ̀ wá ṣe náà là ń ṣe yìí adẹ̀gbọ́n pé gọ́ọ̀mẹ̀ntì máa rìkúrútù how many 50,000 so that àwọn èèyàn wa náà lè kópa ń bẹ̀. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ ní okun wọ́n ní ká wá pàdé èmi mo sọ bẹ́ẹ̀ o wọ́n ní ká wá pàdé Sunday Igboho ní Kábàbí mo dẹ̀ sọ pé èmi kọ́ o pé báwo ni Sunday Igboho wá ṣe wá sí okun tí ò ní délẹ̀ Yàgbà. Tí o bá délẹ̀ Yàgbà báwo ló ṣe wọ́n àmọ̀ pé Yàgbà tóbi tó ni àti dédajì o local government lásán Yàgbà East lásán ẹ máa wo tí kábíyèsí wa ti wá nìsí wọ́n sì rìn ní 1 hour wọ́n tún rìn another 1 hour kẹ́tọ́ tó ń dé pé Yàgbà East lásán gan ju Abia State lọ torí báyìí tẹ́ bá ń lọ níbi àti ìjọwọ́n yìí nìsí ẹ̀rìn 58 kilometre kẹ́tọ́ dé pé Yàgbà East lọ́lọ́jà dé sówó Èkìtì Yàgbà East nìyẹn
tẹ́bá nù lọ báyìí títí délẹ̀ kápá àtúnrin another 33 kilometres àbí 33 plus 50 something that's like kò sí state ló wà ní south east tó 200 kilometres at the stretch so bí local government wá ṣe tóbi tó nìyẹn káwọn sọ pé àtún lọ sí Yàgbà west títí a fi dé Èrùkú láti so tábà ìyẹn bá lọ wá sí okun tí ò délẹ̀ Yàgbà kò tí ì wá sókun o. Àwọn tẹ̀yẹ wá mo kí gbogbo yín ẹ má bínú ẹ̀rí bọ́nà wá ṣe rí ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ní first hand feelings ẹni pé bẹ́ẹ̀ bá fẹ́ dúró for 1 week a lè accommodate yín o. So kò sí tẹ́ẹ̀bà débi báyìí inú mi gan mo sọ pé mi ò ní wá sí Kaba tẹ́ẹ̀bà tí Sunday Igboho bá ti wá sí bẹ́ẹ̀ ni we all agree ní ìyàwó pé tí Sunday Igboho bá ti lè tí wọ́n ṣe pé presidential kìíní ni kò sí ètò kan wá ẹgbẹ́ wọn campaign ni but we are talking of security àwọn aládàá jókòó sí bíbá yìí when it comes to security ọlọ́run ló mẹ́yẹ tá à ń ná àti ẹ̀ lè sọ kò dẹ̀ tí ẹ̀ ṣe zero gan ṣùgbọ́n náà ràn wá lọ́wọ́ mo dẹ̀ mọ̀ pé tí àwọn kíra pé scott yẹn náà èrò ẹ̀kùn tó bá dé táwọn èèyàn wa mo mọ̀ pé àwọn alábọ̀dé kọ̀ọ̀kan wà ó mo dẹ̀ sọ pé nǹkan tó lè jọ ìwọ̀n á búra fún wa bí nǹkan tó ràn wá nìyẹn Olúwa ràn wá lọ́wọ́ kí mọ́ gbà yín lásìkò púpọ̀ mọ́ torí you have been talking since morning láti Kaba dé Mọ̀pá dé bíbá yìí náà bíbá yìí gan ló yẹ ká ti lo àsìkò tó pọ̀ ṣùgbọ́n wọ́n fi ọgbọ́n wọn fi dá yín dúró ní Mọ̀pá mi ò bínú sí ṣùgbọ́n àwọn èèyàn wọn láti dúró ẹni pé kò sún wọn dúró náà wọn dẹ̀ sì sí yín lọ sí bí tẹ́ máa jẹun bí tẹ́ máa sùn táwọn pé kábíyèsí ti so ní parí àwọn èèyàn bàbá sọ̀rọ̀ ṣùgbọ́n because of time àní lè gbà yín lásìkò wọn Ọlọ́run tó gbé yín dé bàlá yàtọ̀ láfẹ́ á dẹ̀ gbé yín padà síbi tí wọ́n á lọ sí ẹ bá dẹ̀ sílẹ̀ lọ lé ní ṣùgbọ́n màá bá ní pé kẹ́ dúró kẹ́ sùn sí ìlú yìí kẹ́ ìsánlúdà mo fẹ́ tẹ́ bá rí ẹ̀fọn ẹyọ kan ẹ̀fọn 1,000 bọ́lá ọ̀sẹ̀ dá lóyún yẹn kò common ṣùgbọ́n bọ́lá ọ̀sẹ̀ dá nìyẹn so àwọn tó wá láti bóyá Amẹ́ríkà abẹ́gẹ́ni kò sí ẹ̀fọ́ kò sí bóyá mọ̀sídà ẹ̀sùn lálálá ni kì í pé èèyàn tó bá rẹ́dí àti dúró náà ẹ lè jẹ́ ká gbọ́ àtọ̀jú àwọn aláìkàlejò dáadáa Olúwa ràn wá lọ́wọ́ tó ẹ múlẹ̀ ayọ̀ bí sẹ́lú ṣe wà gan kò sí kí lóyìn wá dé ìlú etí òru bó ṣe gbóbìnrin ló wá ní bó ṣe gbówó ló wá ní àárọ̀ sọ̀tọ́ wá lè bọ́ àlàáfíà lọ́wọ́ ní àárọ̀ àlàáfíà ẹ bá ní kí n máa sọ̀rọ̀ lọ́bí náà wá sí ètò àpò ìlú rẹ̀ yìí tún kẹ́lẹ̀ lọ sinmi díẹ̀ náà pé obì eléyìí sẹ̀wé aláwọ̀ ẹ̀mí tí kábíyèsí ti gbèsè lè fún yín ṣùgbọ́n ẹ fẹ́ ká máa rí lè gbọ́mọ̀ pé ọ̀pọ̀ ìyáfẹ́ ọ̀bì àgbà east ẹ pè sí kọ́nà ọ́fíìsì yín. àwọn èèyàn fẹ́ mu tí yóò bá sí kiri kan ká sí. ọba wa fẹ́ fi àwọn gbogbo wa ìgbà ọba ètò bí tú ara òkú ọ̀rọ̀ rẹ̀ lára sojú fẹ́ra àlàyé tọ́jú rẹ̀ ìgbà ọdún dé àsìkò wọn yàtọ̀ ìgbà ọdún dé àsìkò wọn yàtọ̀ àlọ́bàwọ̀ rẹ̀ ẹ̀ka ìgbò rẹ̀ ìgbà ọdún dé àsìkò wọn yàtọ̀ àgbàdo bá wù tó bá wù tó bá náà náà àgbàdo bá wù tó bá wù tó bá náà náà. Okay, closing prayer. Your then blue photograph. Ẹ má jẹ́ ká ṣe ẹni sùúrù. Ẹni sùúrù.
so ẹ jẹ́ kí n sọ Yorùbá díẹ̀ màá ti sọ èdè wa díẹ̀ ó pẹ́ tí mo ti ń gbórúkọ yẹn tí ọdún mo kọ́ gbórúkọ yẹn ni pé ẹ lọ visit àwọn Fúlàní kan nínú igbó nílẹ̀ Ọ̀yọ́ state wọ́n gbé sórí fídíò wọ́n láwa wo ọmọ kékeré yìí lọ ń visit Fúlàní kí ló ní lọ́wọ́ ẹ sọ fún ọ pé gbogbo ìbọn yìí lẹ gbà bóyá ẹ rántí ibi tẹ́ lọ yẹn wọ́n ní wọ́n nǹkan tẹ́ bá débẹ̀ ni pé bóyá ẹ̀gbọ́n yín kan ó wálé wá kọ kó dáko wọ́n wá pa ẹ wálé ẹ gbà gbogbo nǹkan tẹ́ ṣe ibi tẹ́ ó ti bẹ̀rẹ̀ pé gọ́ọ̀mẹ̀ntì wa ní government of that period wa ní kó máa lọ mo ní wàhálà nílé ẹni tó ń gbà wàhálà wọ́n wá lé kúrò ṣùgbọ́n Ọlọ́run mú ẹ padà wá láyọ̀ àti àlàáfíà àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àdúpẹ́ yín ìdí pàtàkì tí bàbá mi fi fún mi láyè pé kí n sọ̀rọ̀ ni pé tẹ́rítìrì tí mo wà ó hot lálẹ́ ìjẹta wọ́n wọlé ẹnìkan lára 8 o'clock wọ́n kó ìyàwó ẹ̀ méjì wọ́n kó ọmọ ẹ̀ mẹ́ta wọ́n wà nínú gbó báyìí wọ́n pè láàárọ̀ ẹ̀ pé kó wá mú 500 million wá ń bò láti fẹ́ rí ní ẹlẹ́mọ̀ mọ̀ bẹ̀ àwọn bàbá wa mọ̀ bẹ̀ ní ṣùkù ó gbé ẹnìkan ó wà nínú gbó báyìí ó ní kó wá mú 5.5 million wá mọ́tẹ́sáìkù tó kùn tó ń bá tà á kò pé 150,000 àwọn èèyàn sì pè nígbà tó wà lọ́dọ̀ bàbá ń ṣe pé kí la fẹ́ ṣe mo dẹ̀ dúró dè mo fẹ́ rí òòṣà mo fẹ́ rí mo fẹ́ gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ káwá mo way forward bàbá kan 90 years wọ́n ti gbé ó ti lé ní 70 years bá a jẹ gbóhùn ẹ̀ mọ́ 70 years old from Ìhálẹ̀ wọ́n lọ lé ẹ̀ wọ́n pè ní gbogbo tẹ́lítì tí mo wà ní bó ṣe pọ̀ jù ẹ jọ̀wọ́ Ọlọ́run ràn yín lọ́wọ́ bí àwọn bàbá mi ṣe sọ náà nìyí a fẹ́ government protocol fáìlì kan lọ kò tí ì dọ́dọ̀ pamsec kò tí ì dé ọ̀dọ̀ àwọn èèyàn sì ń kú lọ ẹ jọ̀wọ́ àwọn bàbá wa náà mo máa bẹ̀ ẹ bá wa bẹ̀ president pápápá mo jẹ́ kó máa bọ̀ kí ló ní pápápá àfẹ́rí yín àdúródè yín o ó ti yẹ kí n lọ ní lánàá bàbá sọ fún mi pé ń bọ̀ mo ní mi ò lọ mo fẹ́ rí ẹ mò ń rí ẹ lórí fídíò mò ń rí ẹ lórí tẹlifíṣàn but physically and I am happy I can tell my people that I am able to shape Koiki Media bring the work closer to us. Ẹ máa gbọ́ lé ṣe bọ́tì. Ọ̀rẹ́ ti ń gbọ́. Ẹ bá rí wọn bàbá àgbàlagbà wa kó wọn ní ilẹ̀ ńlẹ̀ wọn máa ń sùn ṣé ibẹ̀ làwọn ń sùn wọn ò bí wa bí ká máa sùn nù kó ká máa sùn lẹ̀ńlẹ̀ kì í ṣe tiwa lẹ̀ńlẹ̀ kò sómi kò sí kíní wọn á ní kẹ́lẹ́ omi tọ̀ kó mú tó ń gbẹ bá ń gbẹ tá kúrò ní Sokoto ṣé a lè ṣe ní Sokoto nìyí ṣé a lè ṣe ní Kánò nìyí bàbá Musa ẹ̀tọ́rí Ọlọ́run ẹ̀tọ́rí Ọlọ́run ẹ̀sọ́ fún pírẹsidẹ́ntì pé pa lẹ̀ wá kì í ṣe pé ó dọ̀la ó dọ̀túnla Olúwa yóò fún yín ṣe gbogbo àdúrà táwọn bàbá wọn yẹn bá ti gbà fún ẹ àṣẹ ni ẹ ní farabọ́tà o gbogbo àwọn ọmọ tó lò wọn ò ní farabọ́tà lágbára Ọlọ́run ní tiwa o àwà lẹ́yìn àwọn ọmọ yín tá a bá ti kó fún wa pé àwọn ọmọ òṣàlẹ àwà lẹ́yìn wọn gbogbo sọpọ́ọ̀tì tó agbára wa bá gbé àá fún wọn ẹ ṣe káàbọ̀. ẹ má bẹ̀rù lẹ́ẹ̀kan tí mò ń sọ̀rọ̀ yẹn kí gọ́. Bẹ́ẹ̀ni. Ìlú Èrú sí wa yìí. Bẹ́ẹ̀ni sà. Ní Kwara State. Bẹ́ẹ̀ni. Àbúmọ̀ wà fún yín. Ọlọ́run bá mi dúró tì yín. Ẹni sì rìn láíláí. Ẹni bọ́ wá jínigbé. Àlàáfíà ìjọba nù. Bàtà tó lọ kúlẹ̀ ẹ̀ṣọ́. Sí wàhálà. Ó sára bá. Ìlú Èrú sí ni a wà yìí.